Mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀ o. Gbogbo ojú tí ń wo fọ́nrán fídíò yìí ẹ súnmọ́ bí. Ẹ jẹ́ a wá fi ìṣẹ̀lẹ̀ kàyéfì yìí kọ́gbọ́n ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn ni o. Mo gbà á ládùúà. Ọlọ́run ọba Elédùmarè kò ní jẹ́ ká bọ́ sọ́wọ́ ẹni tí ó gbẹ̀mí wa. Kò ní jẹ́ ká bọ́ sọ́wọ́ ẹ̀dá tí ó rán wa lọ sọ́run ọ̀sán gangan. Ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn kan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Enugu. Arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Obilevi Obieze òun lẹ̀ ń wò yìí nínú fọ́nrán fídíò yìí o tó kó owó dání. Arákùnrin yìí bẹ́ẹ̀ tí ń wo ohun ẹ̀ rí wípé náwó ni ní tòótọ́. Olówó tí ń fowó ṣàánú gẹ́gẹ́ bí wọ́n ti ń pè é láwùjọ wọn ń bẹ̀. Ó gbajúgbajà púpọ̀ ní ìlú kan tí wọ́n ń pè ní Muojo níjọba ìbílẹ̀ Isiagu ní ìpínlẹ̀ Enugu. Ó sì jẹ́ ọlọ́rọ̀, ó jẹ́ olówó lójú àwọn èèyàn àwọn ará àdúgbò torí pé gbogbo àdúgbò tí wọ́n bá ti pè é sí àbí ibi ìnáwó tí wọ́n bá pè é sí ìmọ̀ náwó ni. Ó bá sì náwó, owó níná rẹ̀ kọjá kà sí nǹkan o. Ó ní bùrùjí ó sì lọ́lá débi pé gbogbo ayẹyẹ tí wọ́n bá ti pè é sí ló ti máa ń fọlá rẹ̀ hàn níbẹ̀. Ó bá ti wá débẹ̀ tán yóò bẹ̀rẹ̀ sí nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó yóò mọ ná fáwọn tí wọ́n ń ṣayẹyẹ níbi tó lówó ọ̀hún tó. Wọ́n ní èèmọ̀ ń yọ owó jáde lọ́kọ̀ọ̀kan èèmọ̀ ń fọ́n owó lójú agbo ni. Kódà yóò tún mọ̀ dá nígbà míì tó bá ka lára. Ṣùgbọ́n àṣé ìsàlẹ̀ ọ̀rọ̀ àmọ́ lẹ́gbin. Kò sẹ́ni tó mọ̀ wípé irú ìwà burúkú eléyìí tó mú káṣírí rẹ̀ ó wá tú báyìí pé ń bẹ lọ́wọ́ rẹ̀. Àṣé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin ní tòótọ́. Tìmùtìmù kẹ́gbẹ́ dàánù dẹ̀ǹdẹ́ tutù lẹ́yìn ó gbóná nú lọ̀rọ̀ arákùnrin yìí o. Àṣé oríṣiríṣi ìwà burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀. Odindi aláboyún lórí mọ́lẹ̀ tí òhò àtàwọn èèyàn míì tó sì ti pa nípakúpa tó rì wọ́n mọ́lẹ̀ sínú ṣáláńgá o tí fi wọ́n ń ṣètùtù ọlà. Ẹ̀rá wọn ṣáláńgá ọ̀hún báyìí níbi tó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí. Aláboyún kan ń bẹ nínú rẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ. Ó ń bẹ nínú ṣáláńgá ọ̀hún tó jẹ́ pé tí òhò lórí aláboyún yẹn mọ́lẹ̀ síbẹ̀ o. Kámọ́dé ìnàpẹ́nu báwo làṣírí arákùnrin yìí ṣe tú tákàrà rẹ̀ tú sépo. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan ní toní nǹkan o. Bírọ́ bá sì lọ lógún ọdún ọjọ́ kan lòótọ́ ń bọ̀ wá bá. Ọjọ́ tí gbangba ó dẹkùn tí kedere ó sì bẹ̀ wò. Gbangba ti wá dẹkùn wàyí kedere ti ń bẹ̀ wò. Ọ̀dọ́mọdébìnrin kan ẹni ọdún 13 years òun lẹ̀ ń wò yìí lójú fọ́nrán ìwòran yìí. Ọmọdébìnrin ọ̀hún ó ní arákùnrin yìí lọ rèé jí gbé o tí àṣírí rẹ̀ fi tú. Báwo ló ṣe jí ọmọdébìnrin yìí gbé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ yẹn ọjọ́ 27 oṣù karùn-ún. Ọmọdé yìí òun ló ṣàlàyé bí iṣu ṣe kú tọ́ bẹ̀bẹ̀. Àlàyé lẹ̀ ń gbọ́ lẹ́nu rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ bá yín túmọ̀ rẹ̀. Ohun tí ń sọ ni pé ó ní ọjọ́ 27 oṣù karùn-ún tí ṣe àyájọ́ àwọn ògo wẹrẹ. Òun àti bàbá òun làwọn jọ ń lọ sí oko. Ó ní báwọn ti ń lọ sóko ṣàdédé làwọn ráwọn géńdékùnrin kan tí wọ́n dé sọ́dọ̀ àwọn. Ó ní arákùnrin òun ṣègùn yìí táṣírí rẹ̀ tú yìí ó ń bẹ lára àwọn géńdékùnrin náà. Ó ní máṣíìnì ni wọ́n gùn. Ó ní ṣàdédé ni wọ́n bá kí bàbá òun. Wọ́n sì kí ní kí ọmọlúwàbí. Wọ́n bá béèrè lọ́wọ́ bàbá pé bàbá ẹ dákun ǹjẹ́ ẹ lè yá wa ní ọ̀bẹ tí ń bẹ lọ́wọ́ yín kí a fi tún kankan ṣe lára máṣíìnì wa yìí nǹkan tó bàjẹ́ ń bẹ̀. Bàbá ní áwò a ṣe mọ́ fún yín ẹ gba ẹ fi tún ṣe ṣèwé pé bá sì tún ṣe tán ẹ fún mi padà. Ọba ní ẹ ṣé bàbá. Wọ́n gba ọ̀bẹ òun lọ́wọ́ bàbá wọ́n sì wá dígbọ́n bí ẹni pé wọ́n ń tún nǹkan kan ṣe lára máṣíìnì yẹn. Èrò wọn ni wípé àwọn nǹkan tí ń bẹ lọ́wọ́ bàbá tí bàbá lè fi gbèjà ara rẹ̀ bí àdábì nǹkan míì pé báwọn bá gbà á tán lọ́wọ́ bàbá ò ní ní agbára láti bá wọn jà. Èyí tí wọ́n gbà lérò nu wọ́n sì síbẹ̀ ní tòótọ́ wọ́n gba ọ̀bẹ lọ́wọ́ bàbá. Nígbà wọ́n wá rí i pé ọwọ́ bàbá ti ṣófo tí ò sí nǹkan kan mọ́ lọ́wọ́ rẹ̀ ni wọ́n bá pakuru bí àṣá. Wọ́n pakuru gbé ọmọ rẹ̀ obìnrin o ìyẹn ọmọ ọdún 13 tẹ̀ ń wò yìí ni wọ́n bá gbé lọ. Níbo ni wọ́n gbé lọ? Ọmọdébìnrin yìí ni wọ́n gbé òun lọ sí ilé arákùnrin yìí. Wọ́n ní bí wọ́n ti gbé òun débẹ̀ ṣe ni wọ́n gbé òun jù sínú ṣáláńgá níbẹ̀ o tí wọ́n sì fẹ́ wa ilẹ̀ gbòun síbẹ̀. Ó ní lòun bá ń pariwo torí wọ́n lòun ó kú láàyè síbẹ̀ ni. Ó láriwo tóun wá ń pa yìí ló mú káwọn tí wọ́n ń kọjá lọ àwọn ará àdúgbò kí wọ́n gbọ́. Gbígbọ́ tí wọ́n gbọ́ wọ́n lọ rèé pé àwọn tí wọ́n jẹ́ agbófinró. Àwọn agbófinró lẹ rí tí wọ́n dé yìí o. Làṣírí òun bá tú. Nígbà wọ́n sì débẹ̀ ọmọ náà bá ṣàlàyé pé inú bí ni wọ́n gbé òun sí. Làwọn agbófinró wá rò pé ṣé èsè pé bí arákùnrin yìí ti ń ṣe náà rèé o. Ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tú ṣáláńgá nínú ọgbà ilé arákùnrin náà. Èmi kọ́ yìí ni wọ́n bá rí oríṣiríṣi ẹran ara èèyàn apá ẹsẹ̀ eléyìí tó ṣe pabambarì ńbẹ̀ wọ́n bá rí odindi obìnrin kan
tó wà nípò ìlóyún eyín aláboyún tó ti kú tí ọ̀sẹ́ mi lára rẹ̀ mọ́ tí wọ́n tú sí ìhòhò tó jẹ́ pé ní ìhòhò ló wà nínú ṣáláńgá òun náà ara rẹ̀ sì ti ń jẹrà ṣùgbọ́n ara rẹ̀ ò ní ìjẹrà tán wọ́n ní èyí wà látò sí nǹkan èyí ló mú kí àwọn agbófinró àtàwọn ará àdúgbò àwọn aráàlú tọkùnrin tóbi wọ́n bẹ̀rẹ̀ sí ní tú ilé arákùnrin náà tí wọ́n ń dáná sun òun lẹ́ ń wò yìí o làṣírí bá tú o gbogbo ojúbọ òòṣà rẹ̀ ó sì lóòṣà sílé tí ń bọ tí ń ṣètùtù fún àṣẹ àmọ́ bá àwọn èèyàn kan ṣe oògùn ọlà kódà lára àwọn tí wọ́n jọ ń ṣètùtù ọlà àwọn tí ń ṣètùtù ọlà fún ni wọ́n gbé ọkọ̀ wá bá a nílé tó sì ń ya ọkọ̀ náà tó ń yà á sí mímọ́ nílànà ti ìṣègùn tí í ṣe. ẹ wá wò ó ta ni ó sọ pé irú arákùnrin yìí tó jẹ́ pé náwó ni lóde ayẹyẹ tí sì ń wọṣọ ẹyì tí ń wọṣọ alálùbáríkà nígboro ta ni ó wà sọ pé ó ní ìwà burúkú nínú ilé ayé mọ̀ níkà o ọmọ ẹ̀dá mọ̀ níkà o inú ẹ̀dá mọ̀ jìn o àṣekárí ni lóde kò dàbí ká bá ní nílé ta ló lè mọ̀ pé irú ìwà ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ ti ẹ̀ dúró ná irú àwọn tí wọ́n ń bá irú arákùnrin yẹn ṣiṣẹ́ bóyá arákùnrin yìí ó wá pe ẹnìkan tó jẹ́ pé iṣẹ́ plumbing ní í ṣe ń gbọ́ sì pé plumber wípé ẹ dákun o mo fẹ́ ṣe omi kan lé mi wọ́n bá mi ṣe táàpù irú plumber yẹn bá débẹ̀ tán ṣé kò lè gbé plumber kó sì gbé jù sínú ṣáláńgá kó fi jóògùn àbí ẹni tó pera rẹ̀ ní electrician tí mo ń so náà wáyà lé tó bá pe irú òǹtọ̀hún fúnṣẹ́ pé máa bọ̀ wá bá mi so náà lé mi ṣé bóńtọ̀hún bá débẹ̀ ṣé wọn ò lè sáré pakuru kí wọ́n fi nǹkan wé e lójú kí wọ́n sì sọ sí ṣáláńgá pèlèǹtà sí àwọn obìnrin àwọn ọmọge àwọn ọ̀dọ́ wa àsìkò yìí àwọn omidan tó jẹ́ pé àwọn náà ń wábi tí wọ́n fi ìkàlẹ̀ sí àwọn náà ń wábi tí wọ́n dúró sí kẹ́nìkan wá ní kí wọ́n mọ̀ bọ̀ pé kó mọ̀ wọ̀rí wọn gbogbo bíìlì wọn lòun ó san pé ń gbé mọ́tò fún ọ ṣé irú àwọn obìnrin bẹ́ẹ̀ ni ò ní kó sọ́wọ́ ẹ̀rí báwọn kódà ọmọdébìnrin tí ó jí gbé yìí táṣìírí rẹ̀ fi tú wọn ní ọmọdébìnrin tí ọwọ́ ọkùnrin ò tí ì kàn rí ni o ìyẹn ni pé tí wọ́n tí ì lájọṣepọ̀ pẹ̀lú rẹ̀ rí ló wá débẹ̀ abẹ́ẹ̀ rí ilé ayé lágbára púpọ̀ ẹ wá wo nǹkan kan tí mo fẹ́ fi hàn yín ẹ wo àwọn ojúgbà rẹ̀ wọ́n ti jọwọ́ sọ pupa lójú agbo kan ẹ rí arákùnrin ọ̀hún òun lẹ̀ ń wò yí pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wọ aṣọ pupa pẹ̀lú àwọn nǹkan kan tí wọ́n yà sára aṣọ pupa ọ̀hún tó dàbí àwòrán skeleton ìyẹn egungun ara èèyàn ohun tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ ni pé ṣé kìí ṣe pé àtòun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n jọ wọ aṣọ pupa yìí ni wọ́n jọ wà nínú ẹgbẹ́ ìmùlẹ̀ ọwá ló yẹ kíjọba kó wá àwọn wọ̀nyí náà rí kí wọ́n fojú wọn hàn síta torí wọ́n lè jọ mọ́ ṣiṣẹ́ ibi papọ̀ mọ́ra wọn o pé ṣé kìí ṣe pé àwọn kan náà lọ́wọ́ ń bẹ̀ àtàwọn kan láàrin ìlú ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi géńdékùnrin bíi eléyìí ni wọ́n pọ̀ sígboro tí wọ́n mọ̀ gbé ọkọ̀ bọ̀gìnì lọ káàkiri tí wọ́n mọ̀ lọ sójú agbo ilé ijó mọ̀ lọ sí patí táwọn obìnrin ó sì mọ̀ wò wọ́n gẹ́gẹ́ bí ẹni tó lówó lọ́wọ́ kì í wá ṣe gbogbo ẹ̀dá tí wọ́n ń gbọ́kọ̀ bọ̀gìnì kiri ni wọ́n mọ̀ ń ṣiṣẹ́ láabi o ẹ mọ̀ sì wá gbọ́ o ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yóò ti wá gbà fúra bí èèyàn bá rẹ́ni tí ń náwó tí ń da owó tí ń ṣe yààyò ká mọ̀ fúra ni o ẹlòmíín sì tún bẹ tí èsè pé owó ni wọ́n fi tiẹ̀ ná ṣùgbọ́n ká mọ̀ ṣọ́ra gbogbo ìrìn tá a bá rìn ẹ jẹ́ kó mọ iye ẹnìkejì bí tá a bá ń lọ ẹ mọ̀ jẹ́ ká dára lé gbogbo ènìyàn bẹ́ẹ̀ inú ọmọ ẹ̀dá jìnnà o ẹ̀rí báwọn ta ló mọ̀ wípé irú ọkùnrin yìí ó lè mọ̀ ṣerú nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ lórí ìtàkùn ayélujára ìgbésẹ̀ tíjọba ń gbé ṣùgbọ́n ohun tó wá ṣe ni ní kàyéfì ni pé arákùnrin yìí ló bá fẹsẹ̀ fẹ́ ó sá lọ o àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi yìí àwọn tí wọ́n jọ wọ aṣọ ọ̀daràn ṣàǹkó wọ́n bá wọn lágbàlá rẹ̀ tí wọ́n sì lù wọ́n lálùbami bí ẹni lu bàrà ṣùgbọ́n òun ní tiẹ̀ ó sá lọ ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí èé padà lẹ́yìn àwọn èèyàn tiẹ̀ wọ́n ní ẹnu bodè lórí ilẹ̀ nípínlẹ̀ Èkó nílùú Èkó lọ́hùn ló fẹ́ ságbà lọ sílẹ̀ Benin ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ agbófinró immigration ni wọ́n dá dúró ńbẹ̀ báwo làwọn èèyàn ti dá dúró ẹ wò bí wọ́n ti dá dúró ẹ gbọ́ ẹni tí wọ́n ń bi léèrè nígbà tó dẹnu bodè tọwọ́ tẹ̀ ẹ́ ọwọ́ tẹ̀ látàrí pé nípínlẹ̀ Enugu olóbó ti lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá pé nǹkan kan ṣẹlẹ̀ o nípínlẹ̀ Enugu arákùnrin kan ti ń fi ní jóògùn ọ̀la ṣùgbọ́n ó ti fẹsẹ̀ fẹ́ lọ làwọn ọlọ́pàá bá tẹ wáyà ránṣẹ́ sí gbogbo àwọn agbófinró pé ẹ dúró ṣinṣin ẹ dákun ọkẹ́ gbáradì arákùnrin kan ń bẹ tí
à ń wá kiri báyìí ó ṣeé ṣe kó fẹ́ ti ẹnubodè sọdá sódì kejì orílẹ̀-èdè ẹ dákun ìdínú o táwọn tí wọ́n jẹ́ immigration tí wọ́n ń bẹ lẹ́nubodè tí wọ́n fi dúró tanditandi tí wọ́n sì gbáradì ó wá ṣe kòńgẹ́ wọn o ẹ mọ̀ gbọ́ àlàyé tí ń ṣe kódà bàbá ńlá ẹ̀rọ nípa wọ́n ń wírù kàtìkàtì kàtàkàtà ní wí ìtakùrọ̀sọ òun àti agbófinró tó mú un lẹ́nubodè ẹ gbọ́ kó tó di pé fọ́nrán fídíò yìí tán ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ gbogbo rẹ̀ dáadáa gbogbo àlàyé tó ṣe pé tí ń parọ́ tí ń wí kàntànkàntàn lẹ́nu à ń wírù ó ń wírù ọ̀tọ̀ lohun tí wọ́n ń bí ọ̀tọ̀ lèsì tí ń fọ̀ wọ́n ní lẹ́nubodè ó tún fi owó rìbá ó fi ń bẹ àwọn tí wọ́n jẹ́ agbófinró pé kí wọ́n gba mílíọ̀nù 10 lọ́wọ́ òun gẹ́gẹ́ bí wọ́n ti sọ ṣùgbọ́n wọ́n ní ẹ̀ṣọ́ aṣọ́bodè yẹn sọ wípé rárá o tún gbọ́ra láyọ̀ ká pàdé ayọ̀ ìbànújẹ́ ò ní kàn wá o ọlọ́run ọba mi Èdùmàrè kó mọ̀ jẹ́ abọ́ sọ́wọ́ ọmọ ẹ̀dá aráyé tí ó pa wá kọ́lọ́run lódùmarè kó mọ̀ jẹ́ abọ́ sí kòńgẹ́ ikú ká mọ́ bá àdì sọ́fin o dẹ̀ǹdẹ́ ó tutù lẹ́yìn àmọ́ gbóná nù kárí ni lóde kò dàbí ká bá ní délé ẹjá mọ́ ṣọ́ra o ká mọ́ fura o àní kó sí páńpẹ́ ayé a ò ní dì sọ́fin dúníà ẹ subscribe sí Òjó Awógbèmí Kábíyèsí TV lórí YouTube channel ẹ bá lè mọ̀ bu àwọn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi tí ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé àti lórílẹ̀‐èdè tó ikú ò ní pa wá o ẹ ṣé púpọ̀. Good evening. What's your name? What's your name? My name is Levi Obieze. Levi Obieze. Yes. You are from which state? From Enugu State. Where do you reside? I reside in Benin Republic. You reside in Benin Republic. Yes. What do you do for a living? I'm a businessman. You're a businessman. Yes. Where are you heading to now? I don't know where I'm heading to right now because they say before you kill someone, you allow the person to talk. Do you understand? Because if you were an officer, someone might say you are a killer or you are wherever you know that you are innocent. Whenever you know that you are innocent, even though they take you to hell, you will go there. The God of vengeance will still deliver you from anything. But you know there's an issue on ground concerning you, huh? An issue concerning ground concerning me is a political issue, something politics, fabrication against me because I will be next of king. So and some people in my village don't want me to be that next of king. So they are planting evil against me front and back so that I can fall. That is the major issue. And people, PG of my village come and demolish my house. Are you a native doctor? No. You're not a native No. doctor. PG of my village come and demolish my house. So all these things to just to weak me. As I'm talking to you now, I'm homeless. I don't have house. Who demolished your house? PG of my village. What is PG? President General. President General. Yes. As a king? No, President General of my community. Okay. Yes. So why did he demolish your house? Because they are the one that planted something that is disturbing me. What is that? Something like what? You know? They planted something They like planted, let me call it. They planted Huh? something, I don't know, like I will call the guy. They planted someone, he's a young guy. The young guy, there is a way I'm building a new house. And that new house I'm building is far away from my own house where I live. So before I will go there, it's difficult. I don't go there anyhow. So then, because of this kinship issue, that Wait is now. Why do they plant it in your house? that is what I'm coming. Is that no? Just tell me that this is the reason. Now you are saying kinship of which Yes. meeting? Which meeting? Let him go, let him land. Okay. Because of this kinship issue, they set me up Dad, what do you do? with someone that is working for them. Plant a dead person in my house, in my Compound. well, what they call it, soccer pit. Okay. They planted, keep it there.
And I have already answered this matter. Already finished. Wait, somebody come and put a dead body in your Yes. sock away. Yes. See, That person that is body, do they you know catch him? the guy. Do you know the person? The I dead don't know body? the guy before, but the Wait, do you know the no, dead no, I body? don't know the body. So what of the person that come and planted it? in Then your catch it already. Okay. him? Yes. Okay. So that was what. That's you why said I'm free. They Yes. planted for you. Yes. Okay. What is your business? I'm a businessman. What type of business? I sell Okrika For where? for me 7. Okay, and that is where you live That is why I live Yenawa Vodo Hunt. in Benin. Yes. Do you have passport? No, I have ID card. You don't have international passport. No. No airport passport. No, just ID card. If you have another question. I have another question. I have another question. You have No, another- it's okay. Okay, that's all. Yeah.